wọ́n ní àkọlé ọ̀rọ̀ ni pé ìyá àbàdàn ti gbà kó lórí èmi náà wà ń sọ pé bàbá èkó ó ti gbà 40 ọgbà. sọ ẹni tó ń sọ pé ọmọ kékeré ni wọn kò gbọ́n ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ. ọgbà 40 láì tẹ̀lé ọmọ tí mi ṣe ní stop àwọn ọmọ n tó fà ní wípé pẹ̀lú mustawa yẹn èmi jẹ́ ẹ̀dá kan mo máa ń respect yẹn mo dẹ̀ ti respect ẹ̀ gan àpọ́nlé tó wọ́ tí mo ti fún ẹ. ọ̀rọ̀ rọ́bì tó tàbí sọ́ọ̀bù ó ní ìdíkẹ́ yẹn kẹ́ listing sí ọ̀rọ̀ kan ó ní ìdíkẹ́ listing sọ̀rọ̀ kan ǹjẹ́ jẹ́ mọ̀ wípé inú ayé tá a wà yìí number one náà alhamdulilayi rabbil alamin alhamdulilayi níjojúmọ́ tí mo bá ti ń rántí gbogbo àwọn challenges tí mo face nínú ayé ní tí wọ́n máa kò lẹ́yìn tí mo ṣàdúrà fún bàbá tó sọ mí dolóríire. Allah rahimahullahu ta'ala. ní wàá máa rántí preparation bàbá yẹn gbogbo bó ṣe prepare mind mi lórí àwọn challenges tí màá face láyé. Allahu akbar. bàbá mi máa ń jẹ́ kó yé mi pé kàfílà ìwọ ò ní sínú àwọn tí ó parọ́ ṣùgbọ́n gbogbo òlu níbi wọ́n ti kọ́kọ́ máa dìtẹ̀rẹ̀ nílùú rẹ̀ tọ́ bá ti wá tà fún tàwọn ọ̀tá wà á yẹ ọ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ wa inna jundana lahumul ghalibun. nítorí pé mi ní fabricator mi ní doctor mi ní sọ̀rọ̀ kan kẹ bá wòye pé kankan kò ní sáláì mọ́ rí bẹ́ẹ̀ ó kẹlẹ̀ bí yín nú kẹ́ máa banú jẹ́ ó bẹ̀rẹ̀ látòrí kò sí ọ̀rọ̀ kan tí mo sọ láfẹ́fẹ́ láyé ẹyọ kan tí mo lè kó jẹ ó ní nọ́ọ̀sù kan tí mo fà tó jẹ́ kúrin ni tí mo sọ pé Kùránì ni ó nìkan lọ́rọ̀ tí mo lè kó jẹ orí fresh náà ni mo ti sọ wà inna jundana kíní ni wàjáwò tí mo sọ tí mo fi mistakenly sọ nítorí pé Ọlọ́run nìkan ọlọ́ba tó pé lẹ́yìn ẹ̀ wàláhì tàláhì kò sí ọ̀rọ̀ kan gbogbo ètò ẹrù pẹ́yìn sí ẹ̀yà kàǹpà ẹ̀rọ tí àkàkọ́ tí ọba wúlẹ̀ wò sí lọ gé sọ́gbọ́n náà ṣé dandan ni kóbìnrin ọmọ tí wọ́n bá mọ́ ti ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ rọ́bì tọ̀tà wà ń sọ ọ̀rọ̀ kan ni máa fẹ́ kẹ́yìn yàn gbọ́ wọ́n ní àkọlé ọ̀rọ̀ ni pé ìyá àbàdàn ti gbà kó lórí èmi náà wà ń sọ pé bàbá èkó ó ti gbà 40 ọgbà 40 wàláhì tàlá ọmọ tí mi ṣe ní stop àwọn ọmọ n tó fà ní wípé pẹ̀lú mustawa yẹn èmi jẹ́ ẹ̀dá kan mo máa ń respect yẹn mo dẹ̀ ti respect ẹ̀ gan àpọ́nlé tó wọ́ tí mo ti fún ẹ. mo bẹ̀rẹ̀ dáwà lẹ́ẹ̀kan sí mo bẹ̀rẹ̀ dáwà ní 1987. 1987. bẹ́ẹ̀ni sí lọ́dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀. ní ìgbà tí mo wà ní Kaduna tí mo lọ church ní Kaduna mo wà nínú àwọn àfáà tó receive Sheikh Muhyiddin Ajani Bello nígbà tí àwọn tó lábàá wa fẹ́ ṣe walimatul Qur'an. In fact èmi ni mo conduct the program ní Nurudeen Islamic School ní Kaduna ní 1987 1988 1989 ọ̀kan nìyẹn mo wá bẹ̀rẹ̀ dáwà bẹ́ẹ̀ mo ṣe nìkan ní 1993 ọlọ́ba àṣàlẹ́kùn kẹ́ bàbá Sheikh Adam bàbá síwọ́ ṣe ní 1992 mo lọ ilé ọkọ ní 1993 bàbá síwọ́ ṣe ní 1992 tá a bá ní ká gbé talentọ́ kó pọ̀ mọ̀ ṣùgbọ́n sórí àtẹ ní kì í ṣẹgbẹ́ nínú yíyan wàláhì tàláhì kó dárú nínú yíyan nínú lílo kéwù mo tún jù ẹ lọ wàláhì mo jù ẹ lọ nínú kéèyàn jẹ́ authority ìjẹ́ authority tèmi tún jù tiẹ̀ lọ wàláhì mo ní authority jù ẹ lọ tóró níbi tí ìjà àfa àwọn tó bí wọ́n ti bẹ̀rẹ̀ tèmi ti bẹ̀rẹ̀ láti ibi tó fi jì. ẹ̀yin èèyàn olóríire Abdulmumin ṣe lọ jẹ́ ọ̀yá ju kí ní ẹ̀ sáré fẹ́ kí gbogbo ayé ọgbọ̀n tó sáré fẹ́. ọ̀rọ̀ yìí ń jẹ́ ká mọ̀ sáyé pé bí gbogbo wọn bá ṣe kójọ wọ́n ti rí pé eléyìí wá sí eléyìí máa ṣe eléyìí kútúbà eléyìí máa ṣe eléyìí ọmọ eléyìí máa kọ́ eléyìí ó tọrọ bá dàrú ó lè parí ìjà gbogbo àwọn ẹ̀bùn tó wà lára wọn ìwọ máa fi kálukú há síbẹ̀ pé tọ́ ẹ̀yin ẹ̀ẹ́dìbí ó ṣe wá yé gan nísìnyí ẹni tó ń pẹ́ kò máa wà sí kó máa nà gàwó pé ẹ jẹ́ kémi náà ṣe kó dúró níbi tó bá. ìpèkúpè ni ó máa pè wáàsí tó ń ṣe ìtukùtù ni ó máa tú. Allahu Akbar. ìtukùtù ìpèkúpè àwọn ni ó máa pè. kọ́nà kọjá rí pẹ́ níbi ẹ̀kọ́ yìí náà láti fẹ́ mú Mawlana Sheikh Adam ẹ sọ fún wa a sì rí nínú àkọọ́lẹ̀ Mawlana Sheikh Adam ni wọ́n ní fíkà arábíkà yìí níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ sọmọ kékeré ni wọ́n téèyàn máa ránṣẹ́. kọ́kọ́ wò ná ẹni tó fi mọ̀ bóyá ọmọ kékeré ni wọ́n àbágbàlagbà ni wọ́n àbí wọ́n tún wọ́n sí àbí ẹgbẹ́ àwọn tó ń jìjọ pé. ní pé ọdún wo náà bí Sheikh Adam. ọdún Allahu ta'ala ni wọ́n bí Sheikh Adam ní 1917. so 1917 sí 64 ọmọ ọdún mélòó nìyẹn. ebi o mọ ṣírò ní o. 1917 sí 64.
Now 47 47 years 47 sọmọ kékeré ní 47 wastawa 47 yẹn ètò ti gbé nǹkan ṣe before 47 1952 tí wọ́n dá Markaz lẹ̀ tó sì lápá tí ó ṣe pé àwọn wo ló kọ́ yìí jẹ́ ká wo orú àwọn èyí tó kọ́ yìí ó ṣe àwọn tí wọ́n kọ́ tí wọ́n bálẹ̀ lárúbáwá mu Allahu Akbar. So fikra arabita ta ló ní Sheikh Adam náà ló ní ibo ni wọ́n ti rí ilẹ̀ lárúbáwá náà ni níjọ́ náà rè kò dẹ́n ṣe bí téèyàn kó gìrì lọ rárá. Allahu Akbar. So ẹni tó ń sọ wípé ọmọ kékeré ni wọn kò gbọ́n ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ là ń sọ ọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tó ń wúlò sí kò yẹ ṣe bí wá sí kì í ṣe bí wá sí ọ̀rọ̀ àtàǹpàkò kọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí. káwọn yẹn máa lè gbẹ́sẹ̀ lẹ̀ mọ́ káwọn yẹn máa wọ sọ́ọ̀sì káàkiri torí tiẹ̀. So gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo àwọn kéékèèké ní sè ó dá wa lójú pé Maulana Sheikh Adam wọ́n ti dá nǹkan mọ̀ wọ́n ti ń gbé nǹkan ṣe tí ó láṣeyọrí. dáadáa at the age of 47. akramakumullah sa. alhamdulilayi rabbil alamin mo kí gbogbo ẹ̀yin olóríire wípé ẹ káàbọ̀ sórí ètò alhamdulilayi ẹ mọ ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ọmọ tí ó bá jẹ ogúnkógún ìtàkìtà ni ó máa pa. ìtàkìtà ni ó máa pa. wàláhì tàlá ìṣèrí nìyẹn àwọn kan wà nínú ayé yìí tó jẹ́ pé ṣé mo sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sórí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ mọ sọ yìí jẹ́ kí n tún repeat ẹ̀. kó tún gbọ́ lágbó tún gbọ́. èyíkéyìí nínú yín tí ẹ bá rò wípé ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ẹ fẹ́ dá sí ìwọ tí èyí bá sí ọmọ àwọn ẹni rẹ tó o sí nínú àwọn ọmọ àwọn ẹni ìpìlẹ̀ tó rò pé nítorí pé nǹkan kan wá fẹ́ ṣe ìgbìjà akẹ́wọ̀n yẹn ò ní sẹ́kùnlé rẹ o ò lè wọ òkè òdẹ̀lẹ̀ ní akíba o. inú mi sì dùn wípé ọjọ́ mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí number one ìyìn fi nǹkan kan bẹ̀rẹ̀ tó tiẹ̀ ní ń ṣe pẹ̀lú èébú torí pé ẹni tí bàbá rẹ̀ bí tí bàbá rẹ̀ kọ́ ní mímọ̀ ẹni tí bàbá rẹ̀ bí tí bàbá rẹ̀ kọ́ ní ẹ̀kọ́ lé ni mí ẹni tí bàbá rẹ̀ bí tí bàbá rẹ̀ kọ́ ní ìtẹríba ni mí ẹni tí bàbá rẹ̀ bí tí bàbá rẹ̀ tí ò kọ́ ní ọ̀yájú ni mí because ẹnìkan ẹ̀sìn máa wò ẹnìkan ò sì ní wà láyé èyí tó ń sọ ohun ìwọ wa mọ̀ pé bàbá èkó sẹ́yìn àbàdàn ló pe ní bàbá èkó wàláhì tàláhì olódò tó fojú hàn yẹn tí ó dàrú. mi ìpẹ́ sọ o mi ìpẹ́ sọ o tó o bá ní jólódò jẹ́ kí n sọ fún ẹ ìtàn ọ̀rọ̀ àyà tó ń sọ pẹ̀lú anabi Dawud ṣé bí tàn yẹn ṣe lọ nìyẹn sọ ma pé kẹ́lìmọ̀ yẹn rí dípò ẹ̀ gan wo náà Al-Qur'an kọ́kọ́ wò yẹn náà ìwọ tó bá mọ̀ wípé àtàǹpàkò rí òwúlò fún ẹ lọ bí àtàǹpàkò yẹn jánu kí náà àtàǹpàkò tí ń ṣe wọ́kọ̀ òkú náà tẹ́lẹ̀ what is the meaning ọ̀rọ̀ àtàǹpàkò tẹ́yìn sọ nítorí pé ẹ ti rò pé alẹ́ fẹ́ bà Kaola lórúkọ jẹ́ Ọlọ́run ò sì ní fún yín ṣe nítorí pé kò sí kí ohun tí mo lè sọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ ayé tó ní tíra tí yìí ń lo tíra rẹ̀ pé tí a rẹ̀ dé mo ní the bank ẹ má rò pé ọ̀rọ̀ yẹn lè mú mi kó nǹkan kan jẹ ọ̀rọ̀ àtàǹpàkò tẹ́yìn sọ ìlú ní ẹnu tiẹ̀ pẹ̀lú mustawa tó wà yẹn nítorí bá ń sọ̀rọ̀ rọ́bìtọ̀ kí ni àwọn ọ̀rọ̀ tí mo sọ tí mo fi tánú bá àwọn àgbàlagbà kí ni àwọn ọ̀rọ̀ yẹn ọ̀kan yẹn ẹlẹ́ẹ̀kejì ní tàwọn sọ̀hábà kiram kí ni ọ̀rọ̀ àtàǹpàkò nínú tí wọ́n sọ tó fi fẹ́ àfẹ́tì ayé ara àtàlìkìyàmà rẹ̀ what is your problem kí ló ń ṣe ọ̀kan yẹn èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó ní ọ̀rọ̀ Jabal Thawr ibi òkè tá nàbí wa àti Abubakar ẹnìkan ò ní takò àwọn sọ̀hábà inú kèfèrí ló ń ti wá fọwọ́ káfíń. wàláhì tàláhì kì í ṣe rọ́ gbogbo àwọn nǹkan yìí kálukú sì wá ń wò owó nǹkan níjọ ní ìtọ́ ní bí sàmà wà ládùn mò ń wẹ̀ ìwọ gan ní bí sàmà wà ládùn wàláhì tàláhì let me tell you jẹ́ kí n sòótọ́ fún ẹ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn ẹ ní làákàyè ẹ̀sìn làákàyè ni mi kì í sọmọ kékeré o ní ẹsẹ̀ ń tà fáyín àgbà kan kí ó ká tó sọ pé àfáyín ti sìn rárá bàbá tèmi lọ́kùn èmi tí ó sì dàrú. gbogbo ohun tí mo mọ̀ nínú mímọ̀ ọjà náà kémi àti ọjọ́ ṣe competition Al-Qur'an bóyá ó rí ká Allahu Akbar. kí ló dé à ń sọ̀rọ̀ rọ́bìtà ọlọ́run mọ iye àwọn ẹ̀rí mi ti ń bẹ ní ọwọ́ mi àìmọye ní àwọn ẹ̀rí ti ń bẹ ní ọwọ́ mi èyí tó ṣẹlẹ̀ tí wọ́n bá wá tọ́ bá wá yé ọ ká ní o sọ pé Sheikh Adam
Ọlọ́run kó jọ kó bá ṣàlékún ìkẹ́ wọn. Àmín ya Allah. Nítorí báwo ní tanu bá gbàlagbà ìwọlá láàrin fi lo àgbàlagbà ò ní ìtumọ̀ sí ẹ. Àwọn ò ní tanu báwọn àgbàlagbà o àní tanu báwọn ẹni rẹ o. Àwọn tó bí àwa wọ́n bá bàrà sí wa torí pé wọ́n kún kẹ́kẹ́ ní mímọ̀. Ṣé Sheikh Adam nìkan ni máa ń lọ sí Egypt? Èyí tí wọ́n lọ kẹ́yìn ní 1964 ìwọ ọ̀gbọ́rọ̀ yìí tó ṣẹlẹ̀ ń bẹ̀ Sheikh Mustapha Zidlul wà ń bẹ̀ àtàwọn míì wọn ò sọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ fún ẹ. Kí ló ń ṣe ẹ́ bàbá Èkó? Kí ló mú ẹ? Kí ló mú ẹ? What is your problem? Kí ni mo ṣe fún ẹ tí mi ṣe ọ́ nítorí pàṣẹ ọ̀rọ̀ bítọ̀? Ṣé dandan ni kéèyàn sọ pé gbogbo nǹkan gbogbo ọ̀dà náà sọ fún mi láyé? Kí ni tí ẹ̀dá kan máa ń dálẹ̀ tí èyí ṣe pẹ́ nìkan ní òní àdí àyẹn? Allahu Akbar. Al-Qur'an al-Karim ọ̀dà àdí àfi gbogbo ẹ̀ lẹ̀ já lọ bí Al-Qur'an káwọn náà Al-Qur'an ẹ wo tí sọ̀kalẹ̀ Al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ àyà tó sọ̀kalẹ̀ ní Al-Qur'an òun ló jẹ́ pé ṣáájú kó tó sọ òun ní Sayyidina Umar ni ó ti lọ bá Nàbí sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀. Allahu Akbar. nígbà Al-Qur'an yóò bàdé yóò ṣe dédé tí Umar wí. Allahu Akbar. Kí ló ń ṣe ẹ? Umar sọ pé òun ti dà Nàbí. Bàbá Èkó kí ló ń ṣe ẹ? Kí ló dé? Ìdí mo ti sọ náà rẹ̀ níjọ́ tó wọ́n invite mi sínú bẹ́ẹ̀ tí mo sọ àyà Qur'an fẹ́ kìí ṣe ìbẹ̀rẹ̀ lóníṣẹ́ Ọlọ́run ní fanzur akibatal kini akibatal muttaqin. Fanzur kayfa kana akibatul mukadhibin. Kí ló dé? Nítorí pé sọ̀rọ̀ ọ̀rọ̀ bítọ̀ ọ̀dà náà mi tiẹ̀ wá tí ì sọ nǹkan nípa rẹ̀ torí pé mi ò ní pa irọ́ wallahi bí Sheikh Adam bá nítorí fa náà tó fi jẹ́ pé àwọn ìlú mi wọn gbà kí Sheikh Adam ó dá nǹkan yẹn lẹ̀ kódà including ìlú yín tẹ́mọ̀ ìlú yín nílọrin. Ó sì wá ń sọ̀rọ̀ sí mi tó bá jẹ́ pé mo bá kéwú lọ́dọ̀ rẹ kí ló bá ṣe. Mi kì í sọmọ kódà mi sọmọ kí bàbá rẹ. Bàbá tèmi lọ́pọ̀ èmi wọ́n bí bàbá rẹ dáyé ní 1917 bàbá tèmi dáyé ní 1919 ní àsìkò tí bàbá rẹ wà ní 47 years yẹn ó ní bàbá mi wà ní 45 years. Ṣé irọ́ wa ni àwọn bàbá àgbà yẹn àti bàbá rẹ ni? Kí ló dé náà? Kí ló ń tiẹ̀ náà? Bàbá Èkó kí ló mú ẹ náà? Ẹ bá mi lórí díẹ̀ mọ́ bọ̀. Ilé Olúwa ilé ńlá mọ̀kàtà mo kára mọ̀ mọ̀dínà mo lọ wà lọ Ọlọ́run jáde omi ó tó mo fẹ́ lọ kí àná mi ní oníṣẹ́ kí n dé mọ̀kà lọ́dọ́ ní mọ̀kọ́ ọmọ ìgò lọ yìí máa ra fàlà lọ́bọ̀ mo tọ́ lọ wà lọ́wọ́ dáàbò bá ṣe sí fàlà lọ́bọ̀ mo tọ́ lọ́wọ́ dáàbò bá ṣe sí ìràwọ̀ yìí ṣe láwọn mo fẹ́ lé Olúwa. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillah. Mo kí gbogbo ẹ̀yin ẹni retí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ kí ọba tí mo tún gbé fóònù wọn lẹ́sìn gbogbo ẹ̀yin tí mi gbé fóònù yín wallahi mo rí nọ́mbà yín o mo rí nọ́mbà yín kì í ṣe tafojúdi o mo dẹ̀ sinmi mo ṣe sùúrù torí pé wallahi talahi kí fúlàtọ̀ àwọn àgbàlagbà tí ní kí n fi gbogbo ẹ̀ lẹ̀ mo ti fi lẹ̀ o ṣùgbọ́n n tẹ̀mí sọ màá tún wá mú kókó ẹ̀ wá pẹ̀lú ògbó Ọlọ́run tó bá ti wá di next week Insha Allah. mo ti ní gbogbo àwọn ètò ti bẹ̀yẹn mo nítorí pé o ti lọ ṣe àwọn nǹkan kankan àbí o ti ṣe láti wò yí pé o ti jogún tí èṣe tiẹ̀ àbí tí kó wá máa wò yí pé nítorí yẹn o fẹ́ máa fi ṣe kò sí tí mo sọ rárá tí ò ní àdílà arákùnrin let me tell you take it easy mi kì í sọmọ kékeré o mi ń sọmọ àlùkò lókè o wàláhì tàlá nínú jíjáde nínú nínú mímọ̀ mi kì í ṣẹgbẹ́ rẹ o so gbọ́ mi kì í ṣẹgbẹ́ rẹ ń bẹ o àpẹẹlẹ tó ní làpẹẹlẹ kó represent àwọn tó bí ọ o de rí khilafa yẹn ṣe. Allahu Akbar. Wallahi orí ṣe o because bí àwọn yẹn ṣe bẹ̀rẹ̀ so fẹ́ ká wọ́n máa mú àwọn ìtumọ̀ tí àwọn àgbàlagbà sọ pé bàbá olóríire yẹn so fẹ́ kí n sọ àwọn ìtumọ̀ míì tí wọ́n sọ pé wọ́n ní kí ló dé gan. kí ni mò ń sọ tó ti pọ̀ ṣé gbogbo tí mò ń sọ yìí ṣé kìí ṣe tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀bìtọ̀ ni ṣé ìwọ ló ṣe wá pé ní mímọ̀ wọ́n ní ìmọ̀ tí wọ́n lè kọ́ mi wàláhì tàlá kì í sálárò ẹ̀ wàláhì the first owó tí wọ́n kọ́ gbà láyé kó lọ béèrè kó yẹ ọ Amiru Sultan lọ sí ìwádìí Amiru Sultan òun ló fún mi ní $20,000 ní 1998 nítorí ojú ọ̀nà mímọ̀ ló ṣe sábàbí owó yẹn fún mi ìwọ kọ́ ni wàá sọ fún mi pé mi ò mọ kéwú lẹ́nu tiẹ̀ kẹ́ ìwọ wo ṣé torí pé mo respect ẹ subhanallah ìjọ ni mùsùlùmí ká máa mi ò mọ sọ̀rọ̀ mú àwọn sọ̀rọ̀ ń sìn sáwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ń sọ oríṣiríṣi
bí wọ́n ṣe kéré mọ́ ẹ náà ni wọ́n ní tìjú àwọn àjẹkó yí ẹ wípé bí wọ́n bá ti rò pọ̀ ọmọ wò wá ní wà bùkù àwa náà ní fojú àpọ́nlé wò àní fún àpọ́nlé bẹ́ẹ̀ sọ wàláì àtijọ́ tẹ̀sẹ̀ bọ́ wàláì lẹ́ẹ̀kan sí authority tèmi jù tiẹ̀ lọ tí ó dàrú àtọ̀lẹ̀dọ́lẹ̀.